You are watching my Naija TV. Ohun tí mo fẹ́ sọ fún wa lẹ́yìn láàrin ìṣẹ́jú tí ò pẹ́. Ìṣẹ́jú tí ò pẹ́ àwọn ìlànà ìlú máa sọ̀rọ̀ lónìí. Ọlọ́run wa tẹ́ ẹ̀lẹ́bọ̀ Muhammad. Bẹ́ẹ̀ kí àwọn ìlú máa sọ̀rọ̀ lọ́wọ́. Wọ́n sahabatul kiram ọlọ́run wa tẹ́ gbogbo wọn. Àti gbogbo àwọn tí ìtẹ́tọ́ sí gbogbo àwọn òkú mùsùlùmí ọlọ́run wa tẹ́ gbogbo wọn lápá. Àmín. Ọ̀rọ̀ nípa Christmas àti January. Bàbá tọ́pìkì òní nù. Àwọn èèyàn oríṣiríṣi là ń gbọ́ káàkiri ayé. Àwọn àbá wọn wá sọ di ìjà láàrin ara wọn. Àwọn kan tí wọ́n ń pè àwọn kan ní kèfèrí. Christmas àti January. Wọ́n ní ká máa kí àwọn kìrìsìtẹ́nì pé ẹ kú ọdún. Wọ́n lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ló wọ̀ náà. Àtàtàwọn kan nínú lọ́wọ́ mi pé sí bàbá bẹ́ẹ̀ ni. Wọ́n tún wá ní January. Bóò ní January wọ́n náà ṣe tààjú ní January 31st mọ́ January. Àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ṣe èyí ṣe tó lọ́dọ̀ àwọn mùsùlùmí. Wọ́n ní gbogbo mùsùlùmí tó bá tún ṣe yóò wọ̀ náà. Bàbá. Bàtí wọ́n á wọ. Àdébọ̀ Muhammad. Oye wọ́n dá ìwé òkòlù fẹ́ni tó bá fẹ́yìn lẹ́ta. Wọ́n ká ìwé òkòlù fẹ́yìn mẹ́ta. Ẹni mẹ́ta wọ́n dá ìwé òkòlù fún. Ẹni mẹ́ta wọ́n kún ìwé òkòlù láì fún wa. Àmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́wọ́ lè ṣe nǹkan mẹ́ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wí yìí wọ́n tún wà lè ṣe nǹkan mẹ́ta. Nígbà tí wọ́n bá ń já ìwé ara ìdílé yẹn lọ́wọ́ kò ní lọ sí wọn. Nígbà tí wọ́n bá ń já ìwé ara ìdílé nípa ọ̀dà pọ̀ lẹ́yìn ọ̀lọ́wọ́ kò ní lè lọ lọ́wọ́. Wọ́n ní kí làkọ́kọ́. Kí làkọ́kọ́ lu mẹ́tẹ̀ẹ̀ta? Àwọn tí wọ́n bá ń jẹ́ jáde sọ̀rọ̀ lẹ̀ máa. Àwọn tí wọ́n bá ń jókòó ti àwọn ẹni ọlọ́run wọn tó bá jẹ́ ìwé ọ̀kẹ́ lẹ́yìn ọ̀lọ́wọ́ wọn ní jáde lọ. Rárá ẹni ọlọ́run ó jìnà síra wọn o. Bàbá. Gbogbo àfàkọ́lẹ̀ ni ọlọ́run. Gbogbo àfàkọ́lẹ̀ ni ọlọ́run. Àfà àkọ́ láyé ni àwọn oníkàrà bẹ́ẹ̀ náà fà tí ì ṣe ọlọ́run. Bàbá. Kéwù ni wọ́n mọ̀. Wọ́n mọ̀ tó bí kéwù. Allah. Máàlífà ló bí kéwù. Ìdánwò ló bí kéwù. Owó sẹ́ni tí mo fẹ́ lò lẹ́ kó pẹ̀lú àṣẹjú mẹ́wàá. Bàbá. Torí afẹ́fà yé lẹ̀ fún gbẹ̀sán. Àwọn onímọ̀ ẹ̀sìn. Àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn. Kọ́ọ̀sì tó lè mọ ìmọ̀ ẹ̀sìn ó dọ́lọ́ mọ̀. Tọ́lọ́ ti fáìlì fún ni. Gómìnà láta àbùdó ni. Wọ́n máa ń lọ mọ̀ yà àrífún ni. Bàbá ìmọ̀ yà àbùdó ni. Tọ́lọ́ bá sì ní kọ́kọ́ lọ mọ̀ nípa mi náà. Torí èmi fún àmì àlábẹ́rọ̀ mi o. Ẹni tó sì ní àtẹni tó sì ní àwọn méjèèjì tó máa lọ lórí títí sì lágbèmí tó sì lórí. Bàbá. Màá dáná bọ̀ lọ́rùn. Màá dá wàhálà sí lọ́rùn. Ẹni tí ó sì ní ọmọ alẹ́ ní gbẹ̀gbẹ̀ alẹ́ rí. Èmi náà mo ṣiṣẹ́ bẹ́ẹ̀. Wàhálà tí mo dá bọ̀ lọ́rùn ò túmọ̀ sí pé ọ̀tá mi ni o. Torí pé àlùmọ́mínú àlùmọ́jẹ́rọ̀rọ̀. Mùmìnì ní ọlọ́run máa ń dánwò ọlọ́run ráyè bèbè yìí kó ló ti ráyè tẹ̀. Ẹni tí òun fẹ́ tẹ̀. Tó bá ló fẹ́ súnmọ́ Ọlọ́run tó fẹ́ dọ̀rẹ́ Ọlọ́run àkọ́gbà fún náà ni Ànábì Mùsá. Ẹnì kan lọ kí wò sí bá. Ó ní ti pé ọdún mẹ́wàá tó ti bẹ Ọlọ́run fún nǹkan ẹ̀yọ̀ kan Ọlọ́run sì dáhùn. Ọdún mẹ́wàá. Ànábì Mùsá má lọ bọ́lọ̀. Ọlọ́run yẹn sí. Èyí sì ni máa bẹ̀rẹ̀ fún ìdí ọdún mẹ́wàá kó má dáhùn. Ó lè sìn yẹn lábẹ́ mi. Ẹ̀yin mi ló wà. Kò sẹ́bọ̀. Kò sọ́sà. Kìí ṣe jọ jù. Kìí ṣe jọ ìsà. Kìí ṣe jọ àwọn kìrìsìtẹ́nìtì.
torí ìjọ ànábì Ìsá àwọn àwárí yúnà ìjọ tiẹ̀ àwọn positive nù àwọn tí wọ́n bá a ṣe sínú. ó wá ń sìn ẹ́ nù ní ó dẹ̀rọ kan wípé òun bá àánú rẹ̀ pàdé ó sì lè má sìn ẹ́ kó wá bèèrè kan lọ́ọ̀ rẹ̀ lọ́dún mẹ́wàá tó wá dà o. tó bá wo tí o sì wó débi. ó ní kó wá dé gbé ìní Musa nígbà tí ti ń sìn ní yìí ti dá lóhùn ti pẹ́. لعمرك ما الدنيا بدار إقامة إذا زاد عن عين البصير غطاؤها. ọlọ́wọ́ ti pẹ́ ní Musa ní ti dá lóhùn ti pẹ́. عليه الصلاة والسلام. ó yá yọ̀ mí èyí ti lè máa sìn mí tí ó máa bèèrè kọ́lọ̀ mi sí ìdínkù. ọlọ́run ní bẹ́ẹ̀ ni ló bèèrè lọ́wọ́ rẹ̀ láti lọ tó ti ń sìn mí tí bá ń sìn mí lọ́wọ́ kí ni máa ṣe tó bá ń ṣàdúrà tí bá ń bẹ̀ mí kí ni máa ṣe. onílòótọ́ huwa yad'uni wa qalbuhu fi kalamihi. لعمرك ما الدنيا بدار إقامة إذا زاد عين البصير غطاؤها. Ọdún tí ó máa ń pè mí tó ń béèrè nǹkan lọ́wọ́ mi, nǹkan tó ló ń béèrè lọ́dún mẹ́wàá yìí, nígbà tí béèrè lọ́wọ́ mi, wọ́n máa ń lò wú fí gàdá mi yìí. Àwọn ẹran rẹ̀ ti ń sìn ibẹ̀ lọ́kàn rẹ̀ wà, ọkàn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀. Ẹ wo nǹkan kékeré bí tó dá àdúrà ọdún mẹ́wàá tó sì dá lọ́nà. Ibi tí mo ń lọ bẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ Ọlọ́run tẹ́ ẹ tó máa gbé. Àní Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ní àwọn mẹ́ta yìí tábà ti ní nǹkan mẹ́ta wọn ní jáde òkòlù ní wọn lọ́wọ́ tó báyà wọ́n kò wọ́n lórí àgáyé. Jáde sọ̀rọ̀ lórí ẹ̀ máa ẹni tí máa ń jókòó táwọn àkọ́kọ́. Àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n mọ̀ nípa Ọlọ́run tí wọ́n lè ṣàlàyé Ọlọ́run fún ọ àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì jáde sọ̀rọ̀ yìí. Àbá ọlọ́run ọ̀tọ̀ èèyàn rí ọ̀tọ̀. Àwọn kan bẹ àbá ni wọ́n mọ̀ nípa ẹ̀sìn wọn ní ṣe lọ. Wọ́n lè ṣàlàyé ẹ̀sìn fún ọ àmọ́ alágbàkọ̀ ni wọ́n. Wọ́n lè pàtì kéde. Ẹ̀sìn ẹ̀ ń wó lágbàáyé wọn. Àwọn náà ni àwọn èèyàn máa penetrate wáyé wọn tí wọ́n máa da yí àwọn èèyàn rú, wọ́n máa da orí àwọn èèyàn rú, wọ́n máa da ẹ̀sìn àwọn èèyàn rú. Àwọn òun náà ni wọ́n bá débi ọ̀rọ̀ Christmas àti January. Ntí ń kọlu àwa Mùsùlùmí ó pọ̀ tayọ ká máa ṣépè lera wa lórí Christmas. Yìí ti kọlu àwa Mùsùlùmí tó yẹ ká máa rán. Dábàá ń gbọ́ bí táwọn Mùsùlùmí kù sí láyé ẹlòmí ó bu ẹkùn. Bá ti ń parọ́ ẹ̀sìn tó yìí àyèmáyé ní Mùsùlùmí tó rẹ̀ sí òtí yé lónìí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní wa ma arsalnaka. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. Ọlọ́run Quran 21 ayah 107 Suratul Anbiya. Ibẹ̀ wọn náà tún sọ̀rọ̀ Ànábì Muhammad. وما أرسلناك Ọlọ́run ní Ànábì nínú ẹni sẹ́ o. Ìlà إلا رحمة للعالمين. mọ́ ẹ lálàánú fún gbogbo ayé ni mò ń bọ̀ o. Àlàáńdà mi àtọ́lọ̀ ń gbé ẹ̀wọ̀n náà Mùsùlùmí nìkan o. Ìlà رحمة للعالمين. wọ́n máa ń dànù kẹfẹ́ yìí. Báwo ṣe bá wọn kìí sẹ́yìn àdúgbò ẹ̀yà kí ló ń bá wọn yà sí? Ẹ̀yin ò bá ọjà tó bá yà tó bẹ́ẹ̀ ló gúnlẹ̀ ń lù ní. Dínú Ìsìlámù dínú sàlám. ما أرسلناك
bàbá pẹ̀lú tá a ẹran fún wọn gbà lọ́wọ́ wọn sì dé ọdún tí wọ́n sì lè dé láwọn tí wọ́n bá wá jà tí wàhálà sì wá ṣẹlẹ̀ kí ló dé tàbí kí wọ́n fẹ́ kó ọdún ẹ̀kọ́ ọdún Christmas ẹ̀ sọ́dún àwọn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ṣe é kí ṣíṣe gbogbo wọn náà ní sí àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n ti rẹ̀ sí ọ̀fà àmọ́sọ̀rọ̀. إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين. wọ́n tó ń gbé òkú kẹ̀kẹ́ ní kan lọ́jọ́ kan Ànábì Muhammad صلى الله عليه وسلم. òun àti àwọn sábẹ́ rẹ̀ ni wọ́n jòkó Ànábì bá dìde àwọn sábẹ́ náà bá bẹ́ẹ̀ dìde ibi tí ọ̀gá bá ti bẹ̀rẹ̀ igbó dágún márùn-ún àṣùbà ọ̀gá kí n ṣe kí làwọn máa ń dé sẹ́wọ̀sì. Bàbá àwọn tó sọ kí kékeré. àdúró tí bí bá dùn kan. وما أرسلناك. ó bá wọn sọ abẹ́ gbogbo láti lè lọ lọ́ba kí wọ́n ṣàbùwà lẹ́bi ìtànẹ́bí ṣàṣùbà. صلى الله عليه وسلم. inna lillahi wa inna إليه راجعون. alápálá dájọ́ ọmọ ẹjọ́ Àṣàgbéjẹ́wọ́. níta máa bẹ̀rẹ̀ ẹja parí ẹ̀. peace ní Islam kì í ṣe ẹ̀sìn gàdíríyà náà. gbogbo ayé ni wọ́n sọ pé Islam mùsùlùmí ní terrorist àwọn ẹ̀ ń proof ẹ̀ fún ọba àwọn kì í ṣe terrorist. èyí ṣe tẹ̀ sọ̀kù náà wọ́n ti lẹ́yìn. wá sí náà ní ẹsẹ̀ wọn ẹ̀ kú bẹ́ẹ̀. إلا رحمة للعالمين. ẹ̀yà bá bá sọ̀rọ̀ bó bá ti gbọ́ bó bá ti gbà káàkiri àwọn ẹgbẹ́ àkú onílé lẹ̀. bó bá ní ọ̀rẹ́ tó ń ṣe yìí òun máa ṣe ó láti dáná tó fi sí òsì ní lápòjù wọ̀. ó wọ̀ tiẹ̀ ká ló wọ̀ tiẹ̀ ni. Ẹni ọ̀nà ìyá yóò ṣe kọ́ náà. bẹ́ẹ̀ni nígbà tí wọ́n á gbókùn lọ tán alẹ́ bá jókòó wọn sàbí lọ. صلى الله عليه وسلم. ẹ yorùbá níbi dáadáa. صلى الله عليه وسلم. tó bá jẹ́ ìgbà níbi ni wọ́n sọ́kọ́sọ́ lọ́wọ́. nígbà tí sàlámù gbókùn lọ tán àwọn sàlámù bá bẹ̀ lọ́wọ́ àlẹ́ anabi ló tún wá lẹ́nu gbẹ̀kú nígbà sọ́nà anabi ni àwọn yòókù bá tún wá jẹ́ púpọ̀. sallallahu alaihi wasallam. àwọn tí wọ́n gba ẹ̀sìn sódì wọ́n á gba yí àwọn mùsùlùmí jẹ́ púpọ̀. anabi ló gbà wá rẹ̀. sallallahu alaihi wasallam. èyí tí ì sọ yìí kò sẹ́ni ó lè ta kó àdìsí náà lè ta kó. Bàbá. Buhari gbà wá kó ṣe gbogbo àwọn àhàdìsù tó gbà wá sánádù rẹ̀ ló gbà wá gbà anabi síbẹ̀. wa ma arsalnaka. wọ́n bá bí ìlú ànábì méjì ló dé ànábì ní ẹ̀mí kẹsàn-án tí ń bẹ lára àwọn oníbẹ̀ lára kẹfẹ́ ní tí wọ́n gbé lọ. illa rahmatan lil alamin. wa ma arsalnaka illa rahmatan lil alamin. ìyẹn túmọ̀ sí pé ìkànnì ni wá ibi àti ìyàpọ̀ lẹ́sìn. Humanity síwájú religion. Your neighbor is one of your family. Abakumullah. First your family is your neighbor. Bàbá. Ṣé mo bọ Mùsùlùmí ló kọ́ létí náà gbé yẹ? Bàbá. Bí wọ́n bá ń jó ní ẹ̀rí àdọ̀jẹ̀ bó lè rẹ̀ pẹ̀lú àwọn akọ́tọ́ ní ju aṣọ fún mi. Ẹlòmíì náà tì í lé. Kìrìsìtánì ni neighbor rẹ̀. Gba ní tẹ́lómi ti ṣàgbákò babaláwo ló balẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹgbẹ́ yàrá rẹ̀ báyìí abọ̀rìṣàlẹ̀. Bàbá. Àgùnwọ̀n ní jí àṣùbà. Kò sí lọ́gbọ́n tó yẹ láti. Ó mú kókó kó mẹ́ kò sáré sì dídí èkó. Sì kọ́lé. Èkọ́lé kó bá ti torí kó ń fẹ́ sẹ̀sìn kó wá máa pè ní kébèrè. Ó kí wọ́n máa ṣe wá sí fún ni. Àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. kí tó lọ bẹ wà nẹ́bi torí kí sàkásẹ̀lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé peace ní Islam. Christmas ìṣọ́dún wa àwọn Kristẹni ni wọ́n sì. Bàbá tí wọ́n á rí bẹ́ẹ̀ bọ́dún wọn bá lẹ̀ kí wọn bàbá kí n bẹ́ẹ̀ kú ọdún ẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ kú ọdún.
Sẹ́ṣọ̀ bẹ́ẹ̀. Àwọn làwọn pa ẹran nígbà àléyá tiwa àbí ìtura rẹ̀ tá a gbé lọ fún wọn tí wọ́n gbà lọ́wọ́ wa tí wọ́n jẹ. Àwa. Wọ́n ṣe wọ́n bá gbé tí wọ́n bá lọ́wọ́ òde. Wàá ní ìwọ ni wọ́n máa lọ bá wọn sọdún. Mo rí òbí mùsùlùmí tó sọ fún wọn lẹ pé wọ́n mọ̀ yé òbí lọ bá ọ̀rẹ́ mi kìrìsìtẹ́nì yẹn òun lọ bá jẹ oúnjẹ kírísímàsì òun fún ara ẹ̀ ní pákéjì ọjọ́ tọ́mọ rẹ̀ ló bá ṣe kírísímàsì òun ló bá ara aṣọ mo wá gbọ́ sí ìmùsùlùmí wá tẹ̀lé wá sí. Ìrara bí ti yín kọ́ o ẹ kí wọ́n pé wọ́n kú ọdún wọn wọ́n ti ń kí ara náà pé wọ́n á kú ọdún wa. وما أرسلناك إلا رحمة للعالمين. Ọba àti tí mo ń ṣe yìí, àkókò tí mo fẹ́ lò yìí kéré sí, àmọ́ mo fẹ́ má ní ìdí ẹ̀. January 4th ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan. Bàbá. Ó lẹ̀ kẹnu. أبقاكم الله. Kò sí ti jẹ́ January nínú ẹ̀sìn àwa Mùsùlùmí. Ṣùgbọ́n òun là ń lò. Ìlú tí Ọlọ́run dá wa sí ìlú mánéèjì ni. Ìjọba bá fi lè mú wa tẹ́lẹ̀ ọba ti lè jẹ pírẹsidẹ́ǹtì Nàìjíríà. Tí ìmáàmù Àbújá ò ti lè jẹ pírẹsidẹ́ǹtì Nàìjíríà. Tẹ́mi náà wò láǹfààní àti jẹ pírẹsidẹ́ǹtì Nàìjíríà láti lè kó gbogbo akọ̀sójú ọ̀nà Islam. Àmọ́ mánéèjì bó bá ti rí ni. Gbogbo àwọn Mùsùlùmí tí wọ́n pa àwọn èèyàn ní kékeré yìí, gbogbo wọn wá tá ni wọ́n bí ọmọ, kò sẹ́ni ó fi oṣù ojú ọ̀run ka ọjọ́ tó bímọ rí. Mùsùlùmí skúlù àwọn kìrìsìtẹ́nì àwọn ọmọ wọn lọ. Àwọn Mùsùlùmí tí wọ́n sì dá ilé ìwé kalẹ̀ tó yẹ káwọn Mùsùlùmí kọ́ ọmọ lọ́wọ́ bẹ̀, owó wọn ti gara jù. Owó tí ò rọrùn ni ó tó ṣe lè lé owó orí ọdún méjì ẹlòmí. Bàbá ọmọ kéèjì tó sọ mẹ́ta sọ pàtàkì. Ẹ wo kí ni tá ń jà sí yẹn? January ẹ má jà á mú lókùnkúndùn jù. Mo sọ fún àwọn jàmá mi ní fún yàtọ̀ àtẹ̀sí. Bàbá. Èmi kọjá bá ní tọ́yàn. A sì ní sásábẹ́ súnà fèkì. Súnà òdodo tí a. Wà má àìsàn yẹn. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. January ẹ má bá yàn dìde ńlẹ́ pẹ́ẹ́sẹ̀ ẹ bẹ́ẹ̀ lọ kójọ ẹ bẹ́ẹ̀ lọ ṣe àdúrà January Muharram la celebrate ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ra wa nù. Ṣùgbọ́n ìwọ́n náà tó kún ní ṣàdúrà nítorí pé wọ́n pọ̀ lóde ní sùkúlù àwọn Mùsùlùmí tí wọ́n ń sọ pé àwọn èèyàn kèfèrí yìí o lásìkò January Christmas yìí wọ́n fọ́ wọn Mùsùlùmí lóde o wọn lọ bí iṣẹ́ o lásìkò náà wọ́n fún wọn lóde ní sùkúlù wọn lọ sùkúlù o àwọn tó ń ṣiṣẹ́ gan wọ́n fún wọn ní dividends àbí ilẹ̀ máa pè é wọ́n tún fún wọn ní owó ọdún àwọn Mùsùlùmí yẹn ń gbà o January ló tún bọ̀ yìí wọ́n tún fún wọn bónọ́sì wọ́n ń gbà o. وما أرسلناك. Wọ́n kọ́ adìyẹ mọ́ wọn kan bẹ́ẹ̀ lọ fi sọdún lé o wọ́n gbà o. Wọ́n fún wọn nílẹ̀ ṣàtòróró wọ́n gbà o. Wọ́n sì pè àwọn ní pé súnà làwọn ń ṣe àwọn ò ní báwọn ṣe kèfèrí ní kírísímàsì kèfèrí ní January wọ́n fún wọn lọ́dún dé àwọn Mùsùlùmí tó kàn lé Mùsùlùmí ní bẹ́ẹ̀ ó lè kú torí àdúrà. Problem yẹn kọjá ní tó lè bá wọn. Ẹlòmí ò ní gbàgbọ́ lára ní Ọlọ́run àwọn là ń gbé gbàgbọ́ fún. Wọ́n ń gbàgbọ́ bẹ́ẹ̀ lórí náà ẹtì ó gbọ́rọ̀ gbọ́ ju wọ́n pè fún ní ìwé. Nígbà tó fi ẹ̀jẹ̀ ṣáàmánu mọ́ṣáláṣí tó tún gbèsè ìyọnu. A tún wá yẹ sẹ́yìn náà wò ẹ̀bùtù ni. Ó wá tóbi ju orí ọmọ rẹ̀ lọ. وما أرسلناك إلا رحمة للعالمين. Ìrí ìkú yìí. وما أرسلناك
Chairman mọ́sáàsì. Mélòó la ti ìyẹn dúró àwọn yìí o? Tẹ́ ẹ bí àwọn yẹn ní kébèrè. January 1st kó kálukú ọdún kò ní ẹ̀kú ẹbí ẹ̀ ẹ̀dùnmú àdúrà tí wọ́n bá fún yín. Ẹ ṣe àdúrà bẹ́ẹ̀ Ọlọ́run. Ọdún January yìí ọdún òòṣà àwọn Christianity ni. Wọ́n ti gbélé wa lọ́wọ́ Nàìjíríà ló bá ṣiṣẹ́ bá a nù. Tí wọ́n bá fẹ́ yí padà wọ́n yí padà látọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ ó sì máa ṣe wá sí i kì í ṣe kó máa pa àwọn yẹn ní kékeré. Òní pé ìrántẹ́tẹ̀ rí ó yí padà pẹ̀lú àwọn ẹbí rẹ̀ ni. Nígbà tí mo fẹ́ sàlàyé fún ilé ìmọ̀ pé Islam ẹ̀sìn àlàáfíà ni. Nígbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun fúnra rẹ̀ ló sọ ọ̀rọ̀ yìí. Aliyu ló sì sọ fún kàlọ́mọ̀. Allah wajha Aliyu bímọ, Fatima bímọ. Naam. Allah Ó bá tẹ̀lé sọ́kọ́ sallallahu alaihi wasallam. Aliyu ni samaitu harba. Anabi ni asọ́ni harba samaitu harba. Wọ́n ní kí la ń pè ní harbu? Ẹ̀wọ̀n tó ń pè ní harbu. Kí la ń pè ní harbu? Ogun náà pè ní harbu. Aliyu bímọ sẹ́. Allah wajha Àwọn tí ẹ̀sìn ṣẹ́kù sí lọ́wọ́ jọ́ta náà gbogbo láyé. Aliyu sì ní balógun àgbà ni nínú àwọn tí wọ́n máa lé ibi ojúgbógun. Ó wá bímọ, wọ́n ní kí lè bí wọ́n lọ́wọ́ bá pè é. Ànábì ní kí lè sọ wọ́n làwọn sọ ní ogun. Owó ń táwọn bá bí lọ́dọ̀ àwọn o. Ń táwọn bá ní o. Àwọn fi wá jagun ẹ̀sìn ni. Kọ́ọ̀mù kúkú sọ lókun. Kọ́ọ̀mù pé òun jà kúkú yìí. sallallahu alaihi wasallam. Baba sọ de Hasan. Hasan kila ko de Hasan ni to da. Ẹ máa wọ peace. Alẹ́ mi jẹ́ kí Aliyu mọ̀ yìí pé rárá a ní jagunku. Ó nígbà tá a jagun. Ó nígbà tá a sinmi ogun. Ó nígbà tá a jẹ́ kókó omi. Bẹ́ẹ̀ni àwọn sọmọ ní abogunde oore abiogun. Ó nígbà tá a jagun, ó nígbà tá a parí ogun, ó nígbà tá a jogun omi, ó nígbà tá a kó èrè ogun wáyé. Nígbà tó bá wá dìgbà náà, ẹ má jẹ́ kí ọmọ wa padà máa banújẹ́. Ẹ á wọ́n ti sọ mí lókun, wọ́n lè jagun kú mi. Àkọ́bí tí Aliyu kọ́kọ́ dùn. Allah wajha wa abibu ilayna an yakuna lil muqaddama. Lẹ́yìn ọdún kan, wọ́n tún bí ọkùnrin yìí. Ẹ wo ìmọ̀ Ànábì ló gbà wálẹ̀. Sallallahu alaihi wasallam. Bàbá tún sọ ní ogun. Aliyu tún sọ wálé lógun. Allah wajha. Ànábì bá tún rẹ̀. Kí lè sọ ọmọ wọ́n ní kí lè bí wọn àkọ́lá tó bí. Akọ̀lù ìyẹ́mí. Kí ni wọ́n sọ sọ̀mẹ́tù wúwo hàmbàlì. Wọ́n náà tún sọ lógun. Gbàtẹ́ gbàtà kọ́kọ́ la ní ká mú kejì àní ẹ̀sìn yìí àjàtà èkó ni. Sallallahu alaihi wasallam.
Ànábì bá sọ ní bọ̀sẹ̀ yìí. Báyìí wà lórí. جميع المسلمون تقدموا. Ìwà lórí ìròyìn Ànábì tànàbì fi kọ́ ẹni tí kì í ṣe Mùsùlùmí lórí kó lẹ́rù. صلى الله عليه وسلم. Ànábì tó dáa. وأهبط إلينا أن يكون المقدم. أن يكون المقدم. وأهبط إلينا أن يكون المقدم. Àkókò máa ti lọ. صلى الله عليه وسلم. Àmọ́jẹ́ parí kì í wí yẹn. Lọ́wọ́ tún yà lọ́wọ́ tún lóyún lọ́wọ́ tún kí kan sí. Gbàtí wọ́n tún bí ma ọkùnrin náà tún bí. Gbàtí wọ́n máa bí sọ́lọ́kọ sàmẹ́tù mú hàlà lọ́wọ́ sọ́lọ́kọ. Ànábì tún débẹ̀ kílẹ̀ bí ọ̀nà kọ́lé. Kí ló kọ́ ọmọ mi? Wọ́n ní oògùn náà látúnṣọ. Ànábì ní èmi Ànábì kó sọ ní mọ̀hásìn. صلى الله عليه وسلم. Mọ̀hásìnù ẹni tí ti dáadáa. Dáadáa ní ẹ̀ta Ànábì ní dáadáa ogun kọ́lá sọ wọn. Nítorí pé kí ogun ká lè jẹ́ ogun omi ká fi dáadáa pe àwọn èèyàn sẹ́sìn. Wọ́n tẹ̀ bí kí ló kọ̀ rẹ̀ kó wá sọ kókò rẹ̀ wá di owó kan tó ń yàn. Nígbà tí fọ́lẹ́ á pè ní fọ́lẹ́ ni. Ọmọ ní kí ló kọ̀ rẹ̀ olóhùn ọ̀ka. Bàbá Adé. Wọ́n á ní kí ẹ wá ṣe bí òun rí ọmọ kan tó ń láì tó ń fẹ́ fẹ́ nílé. Ẹni tí wọ́n ń bí wájú bàbá ọmọ. Ọ̀gá àpọ̀mọ́ náà. Àgbákò pàdé àgbákò. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. Lẹ́yìn náà ni bàbá ọmọ máa sọ pé tọ̀ ó ti ṣe rìn. Bàbá Ibi tó yẹ kó yà sí kọ́ ló yà sí. ó ti ṣókòwò. O ti sílé wọ̀ kó máa ń wá ìyàwó ibi kọ́ ló ti rọ̀ mọ́. ما أرسلناك. Báwo ni ṣe sọ wọ́n ní orúkọ nu? Ẹ wò kí lànà bí púrúfù bẹ̀yẹ. صلى الله عليه وسلم. Wọ́n ṣe wà lórí ogun, wọ́n sì fi ìdájà gbogbo àná. Ta ló fi ìdájà gbogbo ní sí? Bàbá Àwa Mùsùlùmí àwa ń kọ́ ìdúsí náà àwa àbára wa yà. Àwọn ìlú kan bẹ Nàìjíríà yìí tẹ̀sán sí níbẹ̀ rà. àwọn bá ti sàlùwàlá. Ta ní ìkàlọ́ fún wọn lẹ́sìn? Ọgbọ́n ní àwọn ìyá wa yìí tí wọ́n máa dábìlà bẹ̀. Bàbá Ìbí ò lè sọ̀rọ̀ lápọ̀ yẹn ní. èmi ọmọ bàbá wúlò sí ní. Ẹja túlẹ̀ ní sìn, kò sí sìn lẹ́mọ̀ wé. Lẹ́yìn wá ní ẹ̀ṣẹ̀ àgbàdo yẹ. إلا رحمة للعالمين. Ìgbà oṣù kéèyàn parí ìgbà oṣù rẹ̀ ọjọ́ márùn-ún ọlọ́jọ́ mẹ́ta bẹ̀ ọlọ́jọ́ kan bẹ̀ kéèyàn parí ẹ̀. Ìyí tí wọ́n bá ti ń wẹ̀ obìnrin ilé wọn wọ́n sì ti ń wẹ̀ kan oṣù bọ̀ nísìnyí ó ti lé lóko ọdún. Bàbá Tọ́mọ ọmọ rẹ̀ ti bímọ. Ìfásù ẹ̀jẹ̀ bímọ tó bá dá iye ọjọ́ ti bí dá. Ìmí ò lè yẹjú ẹ̀ 15 days. Menstruation tó ní yẹn 15 days last year. Tí menstruation ẹ̀ bá wá ìjọ kẹta ìjọ kẹrin tí ò dá 15 days tó bá ti wá pé 15 days tí ò bá wá dá wọn ní ó ti di àrùn ó ti di nǹkan ní. ẹgbẹ́ ẹsẹ̀ bọ́. Sọ̀gbọ́n ọjọ́ márùn-ún tiẹ̀ náà tó bá ti di ìjọ kẹfà àtijọ́ keje ní sí wọn sùn kí. Ìfásù kẹ̀lé pàpẹ́ ọjọ́ tó ní àgbọ̀dọ̀ dá dúró sí ti dé sí. Oṣù mẹ́ta àwọn oṣù méjì. Tágbọ́dọ̀ sọ pé nǹkan mi wọ̀. Oṣù méjì. Ó sì lófin. Wọ́n ní tó bá dá níjọ́ tá a bímọ tó bá dá níjọ́ kejì àti níjọ́ kẹta kó tó ń wẹ̀ kó máa tó rọ̀ kó máa yẹ dá fúnra rẹ̀ ni o. Àwọn èèyàn máa ń bẹ tí wọ́n mọ̀ tó lè ṣẹ̀sìn tẹ̀sí dẹ̀ wọ́n ṣe. Ẹ̀sìn pọ̀ tó yẹ ká kó ara wa èsì tẹ̀ ń pa àwọn èèyàn kí. وما أرسلناك إلا رحمة للعالمين. Àwọn bàbá yóò mẹ̀sìn àwọn tí wọ́n kọ́ wọn lẹ́sìn lẹ́sọ̀ọ́ ní kèfèrí yìí. Bàbá Wọ́n lè lọ́wọ́ Muhammad. صلى الله عليه وسلم. Lágbára oko kan tó máa sọ pé jẹ́
Arabiyu Lárúbáwá kan tó wá wá láti ibi ahéré kan ó ṣẹ̀dá Islam wọ́n wá kí ọ̀nà tó ń mọ́sálásí wọ́n wá dúró kán fẹ́ kí ìrun tó tẹ̀lé ló bá sùn. Fàbáàdà ló bá tọ̀ àgbàlagbà sẹ́yìn pé ìtọ̀ arúgbó oorun kọjá díẹ̀. Bàbá ó kọjá lọ́fíńdà ní jù. Ó kọjá ládùúgbò. Àgbàlagbà ó tọ̀ mọ́sálásí sáwé mọ́sálásí yóò ta sọ́sọ́ díẹ̀. Àwọn sọ̀rọ̀ á bínú. Kí lè tọ̀? Nígbà náà ló ti kírun. Àgbẹ̀dá gbọ́. Alábìlẹ̀ kẹ̀ ẹbí àgbàlagbà ní. Sallallahu alaihi wasallam. Àgbàlagbà ní ẹgbẹ́ dìde sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ẹmúlọ́pẹ́lẹ́ ẹlọ́wẹ̀ fún ẹgbọ́n síbẹ̀ yẹn ẹfọ́ bẹ̀. Alábìlẹ̀ ẹ̀dá omi sí sátìlẹ̀ mi máa ń. Wọ́n ní ẹ̀dá omi sí. Sallallahu alaihi wasallam. Ẹ̀fọ́ ibẹ̀ fún mọ́ dáadáa. Alábìlẹ̀ bò ẹ́sì tó mọ̀ yẹ́ sírì. Sallallahu alaihi wasallam. Wọ́n làwọn tàbí àtú mọ̀ àsírì. Sallallahu alaihi wasallam. Wọ́n ní gbígbé dìde tọ́lọ̀ gbé àwọn mùsùlùmí dìde nínú ayé. Torí bá náà ti lo èdè òní. Kò sọ pé kò rìn jù. Ó ní iná mọ̀nà pọ̀ ní ìkùnjù. Kò yẹ sírì. Ó ní ọlọ́run gbé àwọn mùsùlùmí dìde ká ní ọrùn lára kẹgbẹ́ wa ń lẹ̀ ká máa bá àti bá lẹ̀ lò dáadáa. Àlàyé ni. Wọ́n ní wàlám tùbàátù wàlám tábàátù mọ̀ásìrì. Ọlọ́run gbé àwọn mùsùlùmí dìde láti máa fara nìyẹn. Tí mùsùlùmí kan máa ń wọ̀ ẹ̀ bá yẹn lóko dáadáa kì í ṣe mùsùlùmí òdodo. Bá sọ bẹ́ẹ̀ nìkan kìí Mùsùlùmí kì í kápá lẹ́yìn yẹn. Alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n dà gbọ́dọ̀ pé yẹn ní kékeré hatta mata ala hal. Sallallahu alaihi wasallam. Ala hal. Àbí tó bá kú lórí ìṣesí kékeré yẹn nítorí tó bá tó kú sórí ẹ̀ látó lè kékeré. Mùsùlùmí kan ò gbọ́dọ̀ sọ pé Mùsùlùmí ẹgbẹ́ òun kan kéde. Kí gbogbo wa sẹ̀ wá kóra jọ ká máa wá pẹ̀lá lórí ọ̀rọ̀ owó ọ̀rọ̀ tí ò tó nǹkan. Ṣèlú àlàyé lọ́rọ̀. Kí ló lé ní ìhùn ọ̀rọ̀ tí ó máa yà ọ̀rọ̀ tí ó bá tètè yìí wọ́n ní lájọ kíra wa káríra wa àwọn sùnmọ́ra èyí wọ́n ti gba wájú nù wọ́n ní ìjọ sùnmọ́ra àtúnyẹ òjèrè níbi káríra kápálè káfífẹ́ kóra wa ìjọ sùnmọ́ra àtúnyẹ òjèrè níbi kápálè káfífẹ́ kóra wa. Wọ́n ní ìjọ sọ̀rọ̀ ajé jèrè níbi kápàdé káàbì fẹ́ kóra wa àwọn ààrẹ ìṣẹ̀lẹ̀ wa ẹ̀yin bàbá wa àti yìí ti pẹ́ ọmọdé tí bá ti bẹ̀rẹ̀ kí àgbàlagbà ó máa bẹ̀rẹ̀ kọ́mọdé wọ́n máa wá pọn àwọn dé wọ́n máa faṣọ yíra wọn wọ́n tún sẹ́gbẹ̀ ara wọn inú wọn máa dùn. Bí wọn bá dá síra wọn yóò kà wá. Stay tuned for more interesting programs on My Naija TV.